Ẹ káàbọ̀ padà sí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé kẹ́ ẹ tẹ subscription button àti notification bell sódà gbogbo ìgbà tá a bá ti mú review bí eléyìí wá, àjùmọ̀ máa láǹfààní láti jẹ̀gbádùn ara wa. Ǹjẹ́ review wo la mú wá lọ́jọ́ tòní o bí kò ṣe Àbẹ̀bí Ẹlẹ́dùn Àrá ní sinimá tá a mú wá fún yín, ìyẹn ní review tá a mú wá fún yín lọ́jọ́ tòní. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà nínú sinimá Àbẹ̀bí Ẹlẹ́dùn Àrá. Àbẹ̀bí fúnra ara rẹ̀, Délé Òdílé, Tójú Ògúnmọ́lá, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀. Ǹjẹ́ nínú sinimá yìí tálẹ̀ yìí gbé fún òun nínú sinimá yìí jẹ́ ẹ̀rí tó ṣe sinimá yìí sórí ti àbí sórí kọ. Àbẹ̀bí pàtú gidigidi ó pàtú. Ó jẹ́ ká mọ̀ wípé lóòtítọ́ ni iṣẹ́ yìí ti ń yé òun. Èyí tẹ́ ti wá wo sinimá yìí kí lẹ rí sí nínú sinimá yìí. Àbẹ́ẹ̀ rí pé wàhálà ti wá fẹ́ ṣẹlẹ̀, ìdààmú ti dé bọ́ọ̀lù lọ́wọ́ tán wà yìí. Torí wípé ọmọ ọba ti kú o, ọmọ kan ṣoṣo tí ọba bí ó ti kú. Ọmọ kan ṣoṣo tí balógun ìlú náà bí, ìyẹn Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀, ìyẹn náà ti kú. Ó ti wá di 1-1. Kí ló máa ṣẹlẹ̀ nínú ìlú? Àbí ẹ̀rí títí Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ pa nínú ìlú ni tó yẹ pé àtàgbà àtọmọdé tó wá ti jóbìnrin mímú mọ́lẹ̀ ni. Látàrí èyí, torí pé fẹ́ fẹ́ ọmọ ọba tọ́mọ ọba ò gbà tàbí tọ́mọ ọba ò ṣe tiẹ̀, ìwà wò pé kò ṣe kiri kó ń dá ọmọ náà, kó ń dá ẹni tó ń fẹ́ ìyẹn àfẹ́sọ́nà, kó ń dẹ̀mí ẹ̀ légbodò. Ó ṣe bẹ́ẹ̀ ó ṣekú pa òun pẹ̀lú àwọn ẹni ìwà ẹ̀, wọ́n ṣekú pa arákùnrin yìí. Kí lọmọ bá gbọ́ sí o? Ọmọ bá gbarata, ó di ilé balógun. Lọ́gán tó débẹ̀, ìbọn ẹ̀rẹ́ tí balógun ṣe fún bàbá rẹ̀ òun ló fi pa ọmọ balógun fúnra rẹ̀ èyí tó jẹ́ Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ nínú sinimá yìí. Ẹ wò tẹ́yìn máa ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí YouTube, ìrántí wà ìṣẹ̀bà àtẹ̀sọ̀ kíkín bọ́tì àtẹ̀sọ̀ kíkín bẹ̀ sílẹ̀ fún ìgbà tí a bá ti mú àwọn review sinimá di eléyìí wá. Ìgbìmọ̀ máa láǹfààní láti ṣe kí ni láti jẹ̀gbádùn ara wa. Èyí wá ní ti ògbójú ọlọ́ṣà tó jẹ́ pé àlọ́kó ló ń kígbe bó ṣe ń pàkúkùrú ló ń pa àgbégbò o. Báwo wá ní tiẹ̀ ṣe jẹ́ o? Àbẹ̀bí wá ń kọ́ o, alágbára gangan Àbẹ̀bí Ẹlẹ́dùn Àrá. Òun ló kojú olè yìí, ló kojú jàgùdà páálí, òun ló kojú ẹ̀. Itú tí Àbẹ̀bí wá fẹ́ pàdé náà sinimá yìí lápá kejì ìyẹn là ń retí o. Kí ló máa ṣẹlẹ̀ lápá kejì sinimá yìí gangan? Ṣé kábíyèsí máa fọwọ́ lẹ́rán ó máa wò ni? Àbí balógun gangan ló máa fọwọ́ àti ẹ̀ ti wò mọ̀ pé balógun ò fọwọ́ lẹ́rán? Ìwé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọmọ bá ti pa Fẹ́rànmi ọmọ balógun ní balógun gangan fúnra rẹ̀ ti pa ọmọ kábíyèsí padà. Báwo wá ní àgbà méjì, báwo ni ìgbà òsì ní bẹ́ẹ̀lẹ̀ nínú ìlú? Ẹ wò ẹ jẹ́ ká pàdé nínú apá kejì sinimá yìí.